Mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ ẹ fi gbọ́ wa bàdé dì bẹ́ẹ̀ ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́. Ọmọ Yorùbá, Yorùbá a ti sùn, a ti sùn, a ti sùn. Ẹ wo bí Agbesunmomi bí wọ́n ṣe wọ ààfin nílẹ̀ Kwara. Ẹ wo bó ṣe wọ ààfin tọ́jú odidi ọba aládé gbé. Wọ́n jí odidi ọba aládé gbé, kódà tilétilé ọba ni odidi ọba aládé ilẹ̀ Yorùbá. Ẹ wò ó, ẹ wá wo bí Agbesunmomi ṣe wọnú ààfin nípínlẹ̀ Kwara tí wọ́n dẹ̀ jí ọba àti èèyàn rẹ̀, ẹbí rẹ̀ méje tí wọ́n jí gbé pẹ̀lú ọba. Bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ẹ̀lẹ́rìí yìí o, nítorí awuyewuye kan lọ lọ́wọ́lọ́wọ́ nípa ìṣẹ̀lẹ̀ àti ìjínigbé tí ó ṣẹlẹ̀ látọwọ́ Agbesunmomi ní agbègbè Adala community ní ìpínlẹ̀ Kwara. Kódà ní ọjọ́ Boxing Day, ìyẹn ọjọ́ kejì ọdún Kérésì, ó ti lẹ́tíkẹ́ báyìí o. Yorùbá a padà finá sórí òrùlé sùn. Ara ń tà ń sọ̀rì akékékékéké adẹ̀ yányányán pé Yorùbá ẹ ronú. Ìṣẹ̀lẹ̀ ní dédé agogo 6:30 ìyẹn ní on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ìyẹn ní oṣù kejìlá ní 2025 which is Boxing Day. Bẹ́ẹ̀ la dédé rí pé àwọn Agbesunmomi ogún which is 20 bandits wọ́n máa ya wọ ààfin wá. Kí Agbesunmomi bí ogún kó dẹ̀ ya wọ ààfin wá ní agbègbè Adala community straight sínú ààfin. Ẹ̀rí bí Yorùbá ṣe sùn dé, ẹ wo bí tá a sùn dé. Agbesunmomi fi orírun rẹ̀ lẹ̀, ó sì ya wọ ìlú Adala nínú ààfin gangan, ìyẹn nínú ààfin His Royal Majesty Ọba David Adedunmoye the Ẹlẹ́rìn of Adala Ìrẹsẹ̀ in Ìgbàjà ní Ìgbàjà district ní o under Ìfẹ́lódún local government area ní ìpínlẹ̀ Kwara. L'Agbesunmomi ya wọbẹ̀ ìyẹn ní ọjọ́ kejì ọdún ni o. Kódà gbogbo etí Agbesunmomi fi ṣiṣẹ́ lọ́bẹ̀ kò ju wákàtí kan lọ, just an hour ni a gbọ́ pé wọ́n fi ṣe iṣẹ́ wọn. Ẹ wá mọ pabambarì bẹ̀, kò sí ètò ààbò, kò sí fìjìláńtè, kò sọ́lọ́dẹ. Ẹ wá wo bó ṣe wọlé sí wọn lára, wọ́n dẹ̀ jí odidi ọba aládé gbé àti àwọn méje nínú ẹbí ọba aládé. Ìyẹn nìkan kọ́, wọ́n tún wá kó valuable goods tó wà bẹ́ẹ̀. Wọ́n tún kó valuable goods, wọ́n tún kó fóònù gbogbo àwọn tí wọ́n jí gbé. Wọ́n bá wọn kó fóònù wọn dání kó má bàa gbàgbé. Tó bá tẹ̀ jẹ́ ẹni ò bá tún dá níbi tí ebi pa Agbesunmomi dé, wọ́n dẹ̀ wọ́n wọ ilé débi wípé wọ́n dẹ̀ gbé ìkòkò orin pọ́ọ̀tù. They even carry some pots used in palace for Christmas Day. Wọ́n tún gbé ìkòkò orin, ebi tún pa Agbesunmomi gan. Ọmọ ká má parọ́, ṣọ́ọ̀pù ò ṣe dáa, ó balẹ̀ wọn jẹ́, ó bọ̀nà wọn jẹ́. Ilẹ̀ Yorùbá lọ yàwọ̀ adẹ̀ kékéké ayányán pé Yorùbá ẹ̀ dira, ogun máa tẹ̀yìn wọlé o. Náà ṣé kò ti máa rí bẹ́ẹ̀ báyìí? Ṣé kò ti tẹ̀yìn wọlé? Bẹ́ẹ̀ Agbesunmomi ti gbẹ̀yìn wọlé. Ẹ wá wò ìyẹn nìkan kan o, wọ́n jí gbogbo nǹkan tí wọ́n jẹ́ kí wọ́n kó o dání. Wọ́n gbé odidi ọba aládé ilẹ̀ Yorùbá. Yorùbá a ti sùn o, a ti sùn. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n jí èèyàn méje gbé, èèyàn méjì sì tún fara kááṣá. Wọ́n jí èèyàn méje, wọ́n jí wọn gbé, bẹ́ẹ̀ èèyàn méjì ó tún fara kááṣá. Síbẹ̀ kò sí ẹni tó sọ̀rọ̀,
síbẹ̀ kò sí ẹni tó fọhùn àbí ṣé bá ṣe máa wò léléyìí tí àrísọ̀ kọ́kọ́ ọmọ Yorùbá ó ti wá ṣẹlẹ̀ báyìí ó ti lẹ́tíkẹ́ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé gbogbo bó ṣe jí àwọn ènìyàn yìí gbé kò sí ẹni tó mọ ibi tí agbègbè ibi tí wọ́n wà báyìí gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí bá a ṣe ń sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ ibi tó wà now wọ́n tún wá ń dìmáàndì ransom o Agbesunmomi ti pè ẹ ti mọ̀ pé ó pẹ́ ju ọjọ́ kẹta ọjọ́ kẹrin wọ́n á pè tó bá jẹ́ Agbesunmomi ló jí wọn gbé wọ́n á pè ṣùgbọ́n wọ́n ti fi hàn sí pé àwọn làwọn jí wọn gbé Agbesunmomi ti pè o wọ́n láwọn nídìí 300 million láti fi lè fi ọba ilẹ̀ Yorùbá lẹ̀ odidi ọba wọ́n ní káwọn tó lè fọba lẹ̀ ó máa nídìí 300 million àbí ó ga o ẹ wò ó ẹ wá gbọ́ báwo gan lọ ṣe wọlé gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ wọn ò lo mọ́tò wọlé rárá wọ́n boldly masked as in wọ́n páàkì ọkọ̀ wọn lóòótọ́ wọ́n gbọ́kọ̀ wọ̀lú ìlúbẹ̀ wọ́n páàkì ọkọ̀ wọn wọ́n wọlé tán with full confidence wọ́n dẹ̀ gain entrance wọn wọnú ààfin àbí ṣé ká sọ wípé kò sí ẹni tó lè dá wọn dúró rárá ẹ wo bílẹ̀ Yorùbá ṣe tán ẹ wo bó ṣe tán kò sí ẹni tó lè dá wọn dúró rárá now àtọ́ba o àtàwọn Agbesunmomi kò sẹ́ni tó mọbi tó wà kò sí ẹni tó mọbi tó wà ẹ wá mọ pábánbárí ibẹ̀ wípé wọ́n ti dìmáàndì owó wọ́n ti wá gbé odidi àwọn méje nínú ẹbí ọba ẹ wọ ìyá mi bàbá mi aláǹtàn sọ̀rọ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ẹ jẹ́ agbọ́n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó ní tí wọn ò bá mọ́ra tó bá jẹ́ pé sọ pé wọ́n pa kìrìsìtẹ́nì nísìn ìyẹn ni ò bá le now odidi ọba ni wọ́n wá jí àwọn èèyàn ẹ̀ gbé odidi ọba ni wọ́n jí àwọn èèyàn gbé how is that possible tí ó lè jẹ́ pé kò sí ẹni tó lè dá wọn dúró ṣẹ̀rí ibi tí ètò ààbò tó ti mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá ṣẹ̀rí ibi tí ètò ààbò ti mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá tí wọn ò rí nǹkan sọ imagine people now abandon ìṣẹ̀ṣe no tradition power tó fi wọ ààfin kò sí agbára ṣé ká sọ pé kò sí agbára kankan láàfin ni tó fi wọ ààfin wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tún gbé ohun àlùmọ́nì ohun kan wọ́n kó gbogbo nǹkan láàfin ó ti tán Yorùbá àti sùn tó wà nídìí jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀bẹ oníbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ yìí má bẹ̀rẹ̀ wò ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwọn ẹ̀ pé Yorùbá nation is the only way la fi ń kí n wípé ó dàbọ̀.